tilétilé tọ́ ọmọ tọmọ. Òde àbákẹ́ ọ̀rẹ́ tó kójọ pẹ́ lọ lónìí àbọ̀ dúpẹ́ o. Tó wá pọ́gọ́ta ọdún lónìí ọpẹ́ lóye Elédùmarè ọba tí gbogbo pẹ́ wá tọ́ sí. Ọba àwọn ọba kábíyèsí ọba tí ò ṣebi lẹ́jọ́. Ọba àwọn ọba Olódùmarè arúgbó ọjọ́ ọlọ́run àgbàlagbà àdàgbà mọ́pààrọ̀ òye ọlọ́run tí kì í yí padà ọlọ́run ọ̀kan lánàá ọ̀kan lónìí ọ̀kan náà tún ní bọ́dọ̀
gbẹ́gi kìkì olójú kìkì olẹ́nu kó látàpá kó ẹsẹ̀ méjèèjì kìkì ó ní kò mọ òkun kìkì ó lákẹ́tẹ̀ pẹ́pẹ́ tí wọ́n fi ń lé ríroko Olúbùnmi Olúfisáyọ̀ Bamgbose o àbákẹ́ ọmọ ọlọ́jọ́ bímọ gbọ́ bí mo ti kó kí àwọn yèyé rẹ̀ àní ọmọ fọkàn bọ́rọ̀ mi lọ ẹ̀rọ ọlọ́jẹ̀ ẹgbẹ́gi igi olójú igi olẹ́nu igi olátàpá kó ẹsẹ̀ méjèèjì igi òtún ní kò mọ òkun igi olákẹ́tẹ̀ pẹ́pẹ́ tí wọ́n fi lé níroko Olúbùnmi o Olúfisáyọ̀ mọ́ gbọ́rọ̀ ẹnu mi dáadáa Yadékúnlé ìwọ̀fọ̀ òjẹ́gbẹ́gi igi olójú igi olẹ́nu igi olátàpá kó ẹsẹ̀ méjèèjì igi òtún ní kò mọ òkun igi olákẹ́tẹ̀ pẹ́pẹ́ tí wọ́n fi lé níroko Olúbùnmi Bamgbose o ojúlówó ọmọ ọlọ́jẹ̀ ẹgbẹ́gi igi lójú igi lẹ́nu igi látàpá kó ẹsẹ̀ méjèèjì igi tún ní kò mọ òkun ara igi lákẹ́tẹ̀ pẹ́pẹ́ tí wọ́n fi lé níroko àbákẹ́ mo ní ọmọ ọlọ́jẹ̀ nìwọ ojúlówó ọmọ ọlọ́jẹ̀ lẹ́yìn ẹ̀yìn ọmọ ọjẹ́ ìran ojúlówó ọmọ ọlọ́jẹ̀ lẹ́yìn ẹ̀yìn ọmọ Fáládé ọmọ Fálọlá ojúlówó ọmọ ọlọ́jẹ̀ lẹ́yìn ọmọ ọ̀jẹ̀bọ̀ wálé ọmọ Adébọ́jẹ̀ ọmọ ọ̀jẹ̀tọ́lá ńkọ́ àbákẹ́ ojúlówó ọmọ ọlọ́jẹ̀ lẹ́yìn àrèpagídà sọ́gídọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn ọkọ̀ ọlọ́sọ̀mí lèmi ò wálé mọ́ ọmọ kó jẹ́ra o ọmọ Ajíbógúndé ọ̀tún yín ìgbẹ́gi òsì yín ìsọ̀nà nígbà tí làgbà yín renú